lórí ọ̀rọ̀ tí Chief Imam Ògbómọ̀ṣọ́ tán sọ ẹgbọ́n kan tí wọ́n sọ. Imam Ògbómọ̀ṣọ́ onísọkúsọ gbogbo ẹ̀dá tó bá ti ní ọ̀rọ̀ tẹ́nìkan sọrí nílò wọn sọ àbùkù tẹ́nìkan ọkàn rí ní ọkàn. Imam Ògbómọ̀ṣọ́ ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ mo kí n kú àmúmọ́ra o ọlọ́mọdé sí oyè yẹn ni o wàláì ìsọkúsọ ìmáàmù yìí ti pọ̀ jù náà sáfà àjọ lọ́nu ìránṣì Ọlọ́run la jẹ́ kí wọ́n dẹ́ ìfẹ́ tiẹ̀ síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ìfẹ́ tiẹ̀ síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ káwá gbọ́ lẹ́nu odidi àfà odidi ìmọ̀lú kó ní Al-Qur'ani ò tó yẹn jẹ. ẹ̀kọ́ wọn wé ká mọ̀ dáadáa ẹ̀kọ́ wọn kéwú ká mọ̀ dáadáa gbogbo ọmọ tẹ́ ẹ bá bí kó kéwú èèyàn kéwú tó bá ṣe wòlímà Kùránì nígbà tó délẹ̀ lórí ulaika ala huda min rabbihim wa ulaika humul muflihun. ọmọ kìí ti àjà ọmọ kìí òkè gbogbo bá kọ́ra dé òkè gbogbo bá kọ́ra dé lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ di báríkà ọ̀rọ̀ rẹ̀ di báríkà o. àwa náwó nǹkan. bá a ṣe máa náwó tán lójú agbo àwa gbà pé ọmọ yẹn ti dàfà kò é dàfà o. wọ́n kàn mọ spẹ́ẹ̀lì ni o ó mọ ordinary spelling kò tí ì dàfà. ẹ wá wo àwọn tó ṣe pé wọn kéde Kùránì lọ yìí àwọn ni lè mọ àmọ́ mọ́sálásí ńláńlá lónìí nílùú òbí lójú. torí pé bí tọ́kẹ́wù déhùn kò lè tó jẹ jìbìtì ní ekun jìbìtì ní ekun kéwù kò lè tó jẹ. bàbá wa kan lábẹ́kúta lọ́mọ tí a bá foríjì wọn Ìmáàmù Jàyè tànà lábẹ́kúta ó kọ wọn ni kéwù tó mi jẹ ó kọ tí wọn nu kéwù jẹ kí ni o ó tó mi jẹ ìgbà wọn kéwù dójú àmì ló tó wọn jẹ o gbogbo ẹni bá lọ ní kéwù náà ẹgbẹ́ bó ṣe wò ní ma Kùránì kéwù ò lè tó jẹ láyé jìbìtì ní èkó yóò fò lè kun ní yóò fi wájú ẹkùn yóò gba àwọn jàmáà lójú yóò wò kéré jẹ́ lóòrọ́ lọ́hùn hàn láì rí nǹkan kan sòtórí bẹ́ẹ̀ kéwù kó báwọn bọ́bá kéwù wòlímọ̀ tán tó tó gba sàádà ó gba sàádà dáadí ó gba sàádà sánáwì kò lè tó jẹ. ẹ̀yin máa mi ẹ̀gbọ́n tí mo wí èèyàn tó gba ẹ̀ máa tó fi lọ gba sàádà wọ́n ní àwọn ọmọ mi gba sàádà o sàádà ò tó yàn án jẹ yóò fi jìbìtì kún sàádà sánáwì sàádà ìdádí kò tó jẹ sẹ́ẹ̀rẹ́ ni tó parí sánáwì tó lọ gba sàádà sánáwì ṣé ẹ̀mọ́ mi tó kéwúdé ni bí ìgbà tó ọmọ jáde secondary school lálẹ́ àkè tó ṣe WAEC wọ́n ṣe rí nìyẹn wọn yàtọ̀ síra wọn secondary school certificate ti ilé kéwú là ń pè ní sàádà sánáwì ṣé tọmọ yín bá jáde lálẹ́ àkè nísìnyí tó ṣe WAEC tó kò mí ṣó lè di professor ṣó ti di professor nìyẹn ṣó lè lọ bí lecturer ní láwùjẹ tí wọ́n lè fún iṣẹ́ ìjọba wọ́n yàtọ̀ bá fún iṣẹ́ ìjọba yóò mọ̀ bá wọn sí géètì ni sòtórí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ ọmọ yín kó lọ yunifásitì lẹ́yìn tó bá kúrò ní alhaq tó parí WAEC bẹ́ẹ̀ náà lẹ gbọ́dọ̀ sáré pọ́nmọ́ tó gba sàádà ní kéwú náà gbọ́dọ̀ lọ yunifásitì kó lọ kéwú sí wọ́n kéwú yunifásitì o. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam Imam Ògbómọ̀ṣọ́ tó àbárẹ́ ni sọ fún ọ yẹ kó jí kí wọ́n lọ wùyọ́ sí Islam ni wọ́n ní kó wá jẹ sàárà onílẹ̀ fún ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ bá nílà yìí o torí gbogbo ẹ̀ tó bá jí aṣáájú tẹ́mi ẹ̀ bá ti ga tí kíburú ẹ̀mí ìgbéraga bá ti ń bẹ lára ẹ̀ ọlọ́jọ́ gbólé ayọ̀ ni gbogbo àwọn tó kó lẹ́yìn ọlọ́mọdé ọ̀dà àwọn sínú gbóni káàbọ̀ ọdẹ bóde kó wá sọ lẹ́nu rẹ̀ pé Al-Qur'ani ò tó jẹ Al-Qur'ani gínà láàfọ̀ kíraba àdáwò Al-Qur'ani yìí káàfọ̀ akọ́dẹ̀ wí lẹ́nu rẹ̀ ìmọ̀wó ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwò ni kéwò lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwò tẹ́ ẹ kéde fi ń dá wà lálẹ́ Imam Ògbómọ̀ṣọ́ ètí ń ṣẹlẹ̀ lákòókò rẹ̀ yìí sọ gbọ́ nínú takọ ṣẹlẹ̀ sí mọ̀ọ́mù kakari l'Ògbómọ̀ṣọ́ kó o lè mọ̀ yí pé kéwù tó lóòkè ìmọ̀tọ́ lọ́mọ láyé fà kó wúlò ọmọ tó ṣẹlẹ̀ lákòókò tiẹ̀ ni àkó tiẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ńlárí ìmọ̀ọ́mù ti ń yájú sọ́ba kó ṣẹlẹ̀ ní l'Ògbómọ̀ṣọ́ ẹni bá mi ṣe programu yìí ẹjọ́ dọ́dọ̀ ìmọ̀ọ́mù onígbéraga yìí ìgbéraga yẹn ti pọ̀ jù àníwá Muhammad sallallahu alaihi wasallam àníbi ní ìtìlúbọ̀ ilẹ̀ ní máàdì ilà láàdì ó ṣe fìyẹn kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ pé ẹ má dákẹ́ ẹ̀ wíwá ìmọ̀ ẹ jẹ́ kí ìmọ̀ yín ọmọ pọ̀ sí o ẹ má kàárẹ̀ o kí àfa ọ̀yìn mọ̀ọ́mù kọ́dẹ̀ lanu gbàgà pé Al-Qur'ani ò tó jẹ odidi mọ̀ọ́mù lu kọ́ wa sọ pé Al-Qur'ani ò tó jẹ ìmọ̀ wo ló tó tó Al-Qur'ani bẹ̀lẹ́ pé yóò ju Qur'ani lọ kéwù ló tó Al-Qur'ani bẹ̀lẹ́ pé yóò ju Qur'ani lọ kéwù wèrè tẹ́ kẹ́bi náà lẹ́bi sọ ọmọ dọ̀tà bàbẹ́ ẹ̀ ń sọ bàbá dọ̀tà ọmọ ẹ̀ ń sọ kó àtìyàwó dọ̀tà ara wọn gbogbo tí àwèrè tẹ́ kẹ́kiri sẹ́bẹ̀ nìkan lọ́kọ́ ẹ̀yin tẹ́ bákan tí ò ní tíà tẹ́lẹ̀ fẹ́ sí èrè ẹni tó kọ́ kíni kó wọ́n yá
gbogbo ẹni ọba ní ìmọ̀ tí ò lẹ́kọ̀ọ́ ó ní kankan ìmọ̀ wo ni mo lórí burúkú náà wá kiri wọ́n dídí ìmọ̀ mú lọ́dẹ̀ lánàá gbàgbà pé alukurian ò tó jẹ alukurian la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ìwà àmọ́ Ògbómọ̀ṣọ́ àṣìyàn ni ẹ́ wàláyé àṣìyàn ni ẹ́ àwọn ará Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ́pọ̀ àwọn sìnkẹsẹ̀ wàláyé astagfirullah àṣìyàn ni ẹ́ ọ̀tọ̀ ní ká fún yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀ ọ̀tọ̀ ní ká má condemn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ condemn gbogbo kéwú tẹ́ kó fẹ́ condemn gbogbo fans ṣé Kùránì Al-Qur'an irú mọ́mù wo ni mọ́mù Ògbómọ̀ṣọ́ yìí atakaburu wọ́n ní ìwọ ìgbéraga wọ́n ní bọ́lá bá olówó rẹ dé ìgbéraga ni wọ́n máa bá olówó òun dé ní ìparun ìwọ dídí mọ́mù lu tọ́jà pé àwa ìwà inú ẹ̀ tá a ṣẹ̀ ń jẹ́ oyè ọpẹ́ ìmọ̀ọ́mọ́ ọba àlú ìṣẹ́gbẹ́ kì í ṣẹ́gbẹ́ àfa ṣẹ́gbẹ́ dàda aṣọ́bọ̀ ló tó bẹ̀ ìpín ọba ìṣẹ́gbẹ́ àfa ṣẹ́wọ̀n ló gbẹ̀rẹ̀ ẹni mọ̀mú yóò pèrè láàfà ló pò kéwù ìwọ tó kéwù náà kọ̀ sẹ́kọ̀ ń bẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Àkíyèsí pàtàkì lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí ẹni tó bá ké Al-Qur'an tàbí ìdádé tàbí sànàwé tó wá dá kéwú kíké tó wá dá dúró. Irú ẹni bẹ́ẹ̀ ò lè ní òun ẹja gẹ́gẹ́ bí Ìmáàmù ṣe sọ tí ó bá ti tẹ̀síwájú nítorí wípé kéwú yẹn ò ní tó jẹun ó dìgbà tó bá tó kéwú dé yunifásitì. Kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí Ìmáàmù. Tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí àfáwà Adham Shakawi tí wọ́n sọ nínú tírà wọn Wasailu mina Sahaba. Wọ́n ní la ta'khuzi nasa bil jumla. Wọ́n ní tí ẹ bá fi bá àwọn èèyàn wí ẹ má mọ̀ kó àwọn èèyàn pọ̀. Fa inna li kulli qawmin salihan wa talihan. Nítorí wípé gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní èèyàn tó dá ń bẹ̀ ló dẹ̀ ní èèyàn burú ń bẹ̀. Bí Fíráúnà ṣe jẹ́ ọ̀tá Ọlọ́run tó àtúnwí onígbàgbọ́ nínú ilé Fíráúnà Al-Qur'ani dẹ̀ confirm ẹ̀ fún wa wípé kì í ṣe gbogbo àwọn tó wà lẹ́yìn Fíráúnà ní ọ̀tá Ọlọ́run. Àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run dógógó ń bẹ lẹ́yìn Fíráúnà ó kàn jẹ́ pé wọ́n tọ́jú ìgbàgbọ́ wọn pamọ́ ni. Kí àfa sọ pé gbogbo ẹni tó bá ké Kùránì nìkan tí ó tẹ̀síwájú yóò jalè àti generalize ọ̀rọ̀ yẹn léyìí tí ó dẹ̀ bá súnà Ànábì Muhammadu lọ sallallahu alayhi wa sallam. Ànábì kì í generalize báyẹn àwọn sábẹ̀rẹ̀ náà wà kì í generalize báyẹn. Ànábì máa ń pèpè pẹ̀lú ọgbọ́n ó dẹ̀ máa ń pèpè pẹ̀lú pé àwọn tó bá ń bá sọ̀rọ̀ ló máa ń dájú kọ. Ká sọ wípé gbogbo ẹni tó bá ti ké Kùránì àbó ké sànà tí ó bá tẹ̀síwájú yóò jalè ni. Ṣé gbogbo ẹni tó ké Kùránì tó ké sànà ló lágbára àti tẹ̀síwájú yunifásitì? Ṣé gbogbo wa wá la nídìí ìmọ̀ yunifásitì yẹn? Nítorí pé tẹ́lómi ìfẹ́ ṣe gan kì í ṣe pé bóyá yóò jòkó lẹ̀ níjòkó àfáà akọ́mọ kí ó pọ́n bélé báwọn. Tẹ́lómi ìfẹ́ ṣe gan ò nídìí ìmọ̀ yunifásitì yẹn ó bá lọ kọ́ ó kàn fi ṣe bónọ́ọ̀sì. Nítorí wípé bóyá ẹni tó jẹ́ pé ìwé àti egbò òun lòun fẹ́ mọ fi tọ́jú àwọn èèyàn wípé kí inú bá ń wọ àwọn èèyàn o torí bá ń fún àwọn èèyàn òun nìkan tóun fẹ́ máa jòkó tì òun ló fẹ́ máa fi tọ́jú àwọn èèyàn. Irú ẹni ẹni tó bá lọ kéwù kan ní yunifásitì nísìn sàtífíkẹ́tì yẹn kọ́ ló fẹ́ fi jẹun òun ti mọ̀ nǹkan tóun fẹ́ fi jẹun. Tá bá kórìíra irú àwọn èèyàn bí a kórìíra set àwọn oníjàlábì àgbọ̀dọ̀ tó máa generalize wọn torí pé èèyàn gidi bẹ́ẹ̀ nù wọn èèyàn burúkú náà dẹ̀ ń bẹ ní inú wọn. Bẹ́ẹ̀ ni tá bá kórìíra àwọn tí wọ́n ké sànàwí lásán ká má generalize nítorí bí kì í ṣe gbogbo wọn ni wọ́n mọ̀ pa yunifásitì ní ti fẹ̀nu. Ẹlòmíì kò lágbára ẹ̀ ẹlòmíì kádàrá ò pé ẹlòmíì náà wá rè ohun tó fẹ́ jókòó tì ní ilẹ̀ yìí tóun náà mọ̀ pé nǹkan tí mi fẹ́ jókòó tì rè kò nídìí kó lọ pé òun fẹ́ lọ fún yunifásitì kan. Ẹlòmíì ò tí kò lè ké báyìí tó ti bẹ̀rẹ̀ sí ní dáhùn èèyàn ní nǹkan bóyá ẹ lọ mú ẹran wá ẹ lọ mú nǹkan báyìí wá tó yẹ pé tóun jókòó tì náà tá bá wá tìtù òun tá bá pẹ́ jù lórí ẹ̀ á padà fẹ́ mọ tako yunifásitì. Bẹ́ẹ̀ dẹ̀ ni òun náà ní ọlá tiẹ̀ tó pọ̀ jaburata àmọ́ sátifíkẹ́tì àti kéwúkọ́ ní tó yàn jẹun Ọlọ́run ní tó yàn jẹun. Àmọ́ iye ẹni tó lọ yunifásitì tó ń ṣiṣẹ́ lábẹ́ yunifásitì tí ẹni tí ò lọ yunifásitì kọ́ kalẹ̀. Báwo ni kéwú ṣe tó ẹni yẹn jẹun débi kó fi wá kọ́ yunifásitì? Báwo ni ìwé ṣe tó jẹun tó fi kó fi wá kọ́ yunifásitì
yunifásitì wa kọ́ kalẹ̀ àwọn tí wọ́n wá gba sàfíkẹ́tì jù lọ àwọn ló wá gbà sílẹ̀ Sheikh Adam Sheikh Kamaluddin sàfíkẹ́tì wọn ni wọ́n gbà sọ́jàlè bá ṣe generalize ọ̀rọ̀ yẹn àti kó àbáwá gan sínú ẹ̀ tí ìmọ̀ọ́mù gan bá ní bàbá gan wọ́n ti kó wọn sínú ọ̀rọ̀ yẹn dá ká máa generalize ọ̀rọ̀ mẹ́sẹ̀jì tèmi fún ìmọ̀ọ́mù àti gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn ibi tá a ti máa generalize ọ̀rọ̀ a kó àfàwà gan sínú ẹ̀ ibi tá a ti generalize ọ̀rọ̀ a kó ẹbí wa gan sínú ẹ̀ ẹ má jẹ́ ká máa generalize ọ̀rọ̀ kí ẹ wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ké Kùránì ó sì dájú gbogbo ẹni ṣé a fẹ́ trend ní abáfẹ́ káwọn èèyàn máa pa ń sọ̀rọ̀ ní tí mo fẹ́ ká dì mú nínú fídíò mi nìyẹn pé ẹ má jẹ́ ká máa generalize ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ ní òdiwọ̀n pé kì í ṣe gbogbo èèyàn lórí bí a ṣe rò pé àwọn èèyàn rí yẹn Ọlọ́run àwa pẹ̀lú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí wa Kiki Tọ́lá àti Kiki Tọ́lá. Àkọ́kọ́ náà kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi gbogbo àwọn bàbá pátápátá gbogbo àwọn bàbá yẹn pátápátá bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn àti bó ṣe yí àwa náà mọ̀ yẹn tí wọ́n gbé iṣẹ́ ẹ̀sìn dání tí wọ́n gbé iṣẹ́ pé kí a máa kọ́ ọmọ kí tí wọ́n gbé dání Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo wọn. Ìkàlẹ̀ wọn tó ń bẹ lóde tèní bí ò ṣe parẹ́ Ọlọ́run jọ parí títí láéláé. Lórí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilory As-Sudani tí wọ́n jẹ́ àáfàá àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run jọ bàbá wa Sheikh Adam Ọlọ́run bá wa dẹ ilẹ̀ rí fún wọn wọ́n jẹ́ kí ààyè wọn Ọlọ́run jọ parun ọlá Al-Qur'an. Now ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo ibi tó bá bọ́ sí mo fẹ́ kẹ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe máa ń bá mi fi etí ìfẹ́ gbọ́ yẹn ẹ bá ń fi etí ìfẹ́ gbọ́. Fídíò tí mo wò nípa àfáà ìmáàmù Ògbómọ̀ṣọ́ mudhikun jiddan kò pani ní ẹkún ṣùgbọ́n ó pa mi ní ẹ̀rín púpọ̀. So yóò wá máa wá wo level of understanding ìmáàmù náà wípé àṣebàtì ẹ̀ ṣe ń wo àfáà yìí tẹ́lẹ̀ ṣé kò tó bẹ́ẹ̀ látara àlàyé tá a fẹ́ sọ lé lórí. Àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tá a kọ́ ní ìsàlẹ̀ níbí báyìí tí àfáà wa Ìmáàmù Ṣáfi'í tó sọ ó ní fàídà nataqta fala takun mikthara tó bá fẹ́ máa sọ̀rọ̀ má máa jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jù máa try láti máa listen to the others. So n táwọn ẹlòmíì náà bá sọ máa gbọ́ bóyá tí wọn náà bá tún gbọ́ yẹn náà wàá fi kún nǹkan tí wọn náà fẹ́ ṣe. Tí wọn bá fẹ́ ṣe project ní university and I think Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí náà ti pass through nǹkan tí mo fẹ́ sọ yìí. Ó ń ṣe ọgbọ́n orí ti ẹnìkan ó ń ṣe ọ̀rọ̀ ti ẹnìkan ló máa kó sínú project. Wàá lọ mú ọ̀rọ̀ àwọn ẹlòmíì táwọn náà ti ṣerú nǹkan bẹ́ẹ̀ wàá wá kó gbogbo ẹ̀ papọ̀ ìyẹn lèèyàn fi ń padà di ọ̀jọ̀gbọ́n èèyàn. Sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ yẹn. So now nínú ọ̀rọ̀ àfáà wa Baba Zaidi Zaruj òun náà sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní rubama selma miktharun aw ukila lahu yasar ẹni tó bá ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jù ayé ò mọ̀ tètè máa rí wọ́n mọ̀ rí àṣìṣe ẹ̀ púpọ̀. Náà ibi tí mo wá fẹ́ lọ rí gangan ìfẹ́kọ̀rọ̀ yẹn pọ̀ jù. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ wípé ẹni bá jẹ́ rìtánẹ̀wì ó dà gẹ́gẹ́ bí ẹni tó jáde secondary school ni fine it is truth òdodo ọ̀rọ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ ṣùgbọ́n a lè fi àlùbáríkà kíó a lè fi gbéwèé láéláé. Àwọn Sheikh Adam yẹn rahimahullah wọn kà tó sánàwí o àwọn àfáà tiwa tó tiẹ̀ kó àwa ṣàhádà rọ́bíà ni wọ́n ní ẹlòmíì ò tiẹ̀ tún ní gan nínú àwọn àfáà tó kọ́ wa tí wọ́n sì mọ̀ wọ́n tí wọ́n sì jíṣẹ́ Ọlọ́run káàkiri àgbáláyé. Ẹni tẹ́nìkan wá sọ pé Sheikh Adam láyé ìgbà yẹn sànàwí ò tí ì dé ebi sponsor tó dáa táwọn bàbá yẹn náà ń kà ń gbà yẹn táwọn náà máa ń kà tó jẹ́ pé equivalent with ṣàhádà sànàwí ti jàmí nísìn bó ṣe rí nígbà yẹn náà lórí ìsìn. Àwọn bàbá yẹn secondary school tí wọ́n kà ń gbà yẹn àá fi gbé déédéé ẹni tó ní degree holder nísìn ṣùgbọ́n àṣeyọrí táwọn ń produce jáde àwọn tó jáde secondary school gbà yẹn àwọn tó ní degree holder tó ní pẹ̀lú professorship yìí náà rí ṣe o
alhamdulilayi pé àwa náà ń ṣe novice nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ọlọ́run ní káwa náà ká tẹ̀síwájú ṣùgbọ́n point of correction kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó ṣàtúnṣe ọ̀rọ̀ yìí o ẹni tó jáde ṣáádà sánàwí ṣáádà ńlá ni kódà béèyàn bá ní ṣáádà sánàwí tọ́nà bá ní kó rí nǹkan tó yẹ kó rí mú bẹ́ẹ̀ ẹni tó lọ jámíà yóò dé yóò tún wá tọ́ kí yóò tẹ̀tẹ́rà kí síwájú ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí dókítà kan tí ní dárúkọ wọn nílùú kan àwọn náà sọ́njọ́ kan náà rọ wọn wípé ìmáàmù kan àfáà kan níbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọn tí ń tún nǹkan ṣe kéwúrẹ́ ò sì pọ̀ èyí fi kàbùkù rẹ o èyí ń pọ́n lé ni àwa náà la sì mọ̀ lóòótọ́ pé kéwú ni yóò pọ̀ tá a mọ̀ dáadáa lóòótọ́ ṣùgbọ́n ṣàhádà lẹ́ni kí ẹ wá ní ṣàhádà PhD kó ní lọ́wọ́ kò túmọ̀ sí pé ó lè dìfẹ́ǹdì PhD ẹ̀yẹn o kò túmọ̀ sí pé ó nímọ̀ nǹkan tí kìíní yẹn kó sínú o so ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á máa ṣọ́ra ṣàhádà sánàwí téèyàn bá ní ó tó jẹ kódà ṣàhádà ìdádì rọ́bíà wàlọ́hì ó tó jẹ tí ò bá ti kọjá ìyá ara rẹ̀ tó bá ti jẹ́ pé àlùkùránì ló gbé dání kó fẹ́ máa kọ́yàn nínú àlùkùránì kódà téèyàn bá mọ lẹ́nìkan tó jẹ́ wípé kò mọ̀ ju àlùkùránì yẹn lọ àlùkùránì nìkan odidi ìmọ̀ ńlá ni tó mọ̀ bó ṣe yẹ kó mọ̀ kò ń ṣe àlùkùránì ọlọ́bẹ̀ yọ irọ́ lásán o tó mọ̀ àlùkùránì tó lè ká dáadáa tó sì lè fi kọ́ ọmọ kí là Nábì sọ fún wa ó ní khayrun nas man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó dáa jù nù yín náà lẹni tó ń kọ́ àlùkùránì tó mọ̀ tó sì tún kọ́ àwọn èèyàn Ànábì ò dárúkọ ẹni tó ní PhD ó dá kò dárúkọ ẹni tó ní master kò dárúkọ ẹni tó ní professor tó ti yé ẹja dákun torí Ọlọ́run ẹja ṣàtúnṣe ọ̀rọ̀ yìí o kí ẹ má jẹ́ kí kéwú kó sú àwọn èèyàn kí ẹ sì má jẹ́ kí àwọn èèyàn tàtàrà yín kí wọ́n ṣe abẹ́ Ọlọ́run bàlẹ̀ kí ọlá pé ẹ ti sọ̀hún èmi nígbàgbọ́ wípé àṣìsọ ni ṣùgbọ́n Ọlọ́run ó tún gbogbo wa ṣe níbi tàbákùsì subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin